nílé lóko lájò lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kí gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọmọ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ fáwọn bàbá wọn. wàlá taj'al fi qulubina ghillan lilladhina amanu. má wàá fi sínú ẹ̀mí wa gílan tẹ̀m̀bẹ̀lẹ̀kun tí a fi wípé ẹ má ṣàdúrà fókù gílan ẹ má ṣe jẹ́ ẹ̀ndé wọ́n ká kọ́ lọ́lé ẹ̀kà kí ẹjú nù kòtò gílan Ànábì ní a má ṣe gílan Ànábì lá àgbọ́dọ̀ jòkó àgbọ́dọ̀ ṣe ìsì máa wù òkú kò sí àdíìsì kan tó ní a má jẹun bí òkú kò sí àdíìsì kan tó ní a má kó jọ ṣàdúrà òkú kò sí àdíìsì kan tó ní a má ṣèjọ́ mẹ́ta kò sí àdíìsì kan tó ní a má ṣèjọ́ mẹ́rin kò sí àdíìsì kan tó ní a má ṣèjọ́ mẹ́jọ kò sí àdíìsì kan tó ní a má ṣe 40 days kò sí àdíìsì kan tó ní a má ṣe ọdún kan remembrance ńkọ́ kò sí àdíìsì tó ní a má ṣe remembrance ẹni tó bá ṣe gbogbo tẹ kálẹ̀ yìí sọ wá di kèfèrí àní ọ̀la àdíìsì tó ní a má ṣe akramakumullah ó di kèfèrí nù hayakumullah ìta ń gbé ó di kèfèrí nígbà àná ìbá sọ pé ẹ má ṣe àyà Kùránì la fil kitabi wala fi sunna kò sínú al-Kùránì kò sínú sunna èmi wá challenge rẹ má wulẹ̀ bú mi má sì wí nǹkan kan mú àdíìsì ẹyọ kan wá tó ní a má jòkó àdúà fókù ká sì má jẹun bẹ́ẹ̀ akramakumullah mú àyà al-Kùránì kan wá tó ní a má jòkó àdúà fókù ká sì má jẹun bẹ́ẹ̀ sì mú èyí tó sọ pé ká má ṣèjọ́ mẹ́jọ ká má ṣogójì ọjọ́ ká má ṣe gbogbo ẹ̀ mú wa tó bá rí fún mi n kò jẹ padà pé ntí mo wí wọn o mistake mo ṣe o àmọ́ tó bá ti wá rí fún mi gbogbo ntò sí ntò léwí sí ń gbàgbọ́. akramakumullah ọ̀sà kò lè rí torí ò sí aya wala hadith ọgbọ Abdulkadir kò sáyà tó ní ẹ má dáná bí òkú tó ní ẹ má jẹun. tarahtu hadha ilaykum wa taraktu al-majala lakum likini ọ lè ṣe wá ní niqash. ọ tún lè mú tí máa ń bẹ lọ́dọ̀ rẹ wá tó máa ń lò tuntun lọ́dọ̀ rẹ ọ lè mú wa àmọ́ ọ lè rí àyà ọ lè rá àdìsí tó ní a má jẹun bí òkú tó ní a má kójọ sàdúà tó ní a má ṣèjọ́ mẹ́ta tó ní a má ṣèjọ́ mẹ́jọ tó ní a má ṣe 41 days kò sí tó ní a má ṣe remembrance la yujad. ọ lè rí al-Qur'an wala al-hadith. nígbà tá a bá ti wá rí àyà tó ní a má ṣe kí ni problem kí ni wàhálà kí ni ìṣòro. kí là ń dààmú ara wa sí akramakumullah ọ̀sà a sì máa fìtínà ara wa nú ẹ̀sìn kọ́sí akramakumullah a sì máa wàhálà ara wa gbogbo tí ò ní tí ò kò ní problem kò sí problem kò ní túmọ̀ tá ànábì fi kú ànábì ọ̀sọ́ sallallahu alaihi kọ́dà kò sọ̀rọ̀ já ànábì ó sọ̀rọ̀ já tẹ kálẹ̀ yìí sallallahu alaihi Al-Qur'ani tó fi wá gba wáyìí tán wáyìí ọ̀sọ́ masha Allah wáyìí tó bá sọ ọ̀yájẹ́ rí ó sì ká fún wa ó túkẹ́wẹ̀ fún wa ká mọ̀ má wulẹ̀ bẹ́ẹ̀bú àmọ́ ntọ́ bá fi mú ọtọ́ ọba yìí jáde lọ́la tọ́ ọba yìí bẹ̀rẹ̀ sí bú mi hùn a jẹ́ pé ọmọ tó ń wí masha Allah ọgbọ ọmọ tó ń wí bọ́ ọba mọ tó ń wí ẹ̀rí ni ó mú wa mo challenge ẹ̀ ọgbọ akramakumullah fún mi ní evidence mẹ́rin wá naam èyí ò jẹ́ báwọn àbí náà bẹ́ẹ̀ sà ẹlẹ́ẹ̀kejì naam kọ̀ wá sí àdìsí kan àbí àyà kan tọ́ wá ní ẹjẹ wọn òkú ẹsẹ ìtìmọ̀ ẹkójọ sòkú ẹkójọ ṣe àdúrà òkú ó ti yé wa ẹjẹ ń bẹ ẹtọjọ mẹ́jọ kò sí èyí tó ní a ṣe kò sí èyí tó ní a má ṣe ntọ́ba ti wá nígbà wọn tá a bá ti rí ntó ní a ṣe tá a sì rí ntó ní a má ṣe ó ti yé wa èyí wọn là ń pè ní àlùmọ́bà yóò bọ́ sọ́ndà yóò sì máa jẹ́ màkìrúhù lọ́dọ̀ àwọn nǹkan yóò bọ́ sọ́ndà mo fẹ́ lọ́dọ̀ àwọn nǹkan yóò bọ́ sọ́ndà ìfẹ́ ntọ́ba wo nkálukú ni ọ̀wà mú
lọ́dọ̀ àwọn kan afaramọ́ lọ́dọ̀ àwọn kan wọn ní faramọ́ kò ì síjà mẹ́ àmọ́ yìí ní faramọ́ rẹ má sọ di àràmù. bí wọ́n bá ń ṣépè lẹ́nu àti pé àwọn jòkújòkú àwọn tí ń ṣàdúrà kú gbogbo àwọn wọ̀nà inú wọn náà tó kú rẹ̀ kú tọ́ ọ̀nà ń ṣàdúrà fún ọ̀wọ̀nà àjọpinna fúnra báwọn. La ilaha illallah akara ọ gbọ́kọ́ sí. akramakumullah. ṣé ẹ rí bẹ́ẹ̀ ọba lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ tó ọmọ tó gbé lọ́wọ́ wọ́n dẹ́rù bọ́ ó ju ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ lẹ̀. Masha Allah. àbí kéèyàn ọkọ̀ọ̀kọ̀ lọ lè stand ara ẹ̀ ná bọ́ bá tiẹ̀ wá jẹ́ arabu bọ́ bá padà ń win ọmọ kan win nínú ọ̀dà yìí ń jẹ́ arabu lọ́wọ́ ẹ̀ ń win mi kí n gbà pé ẹ̀ ń win mi wò. Masha Allah. ó sì máa katia. dáadáa. katia dáadáa. naam èyí ń dọ́ sẹ́mi kọ́ pé anabi ọ̀dá sí àgbàdo ọ̀dá sí àdíìsì tí wọ́n máa tú kọ́sìm tí wọ́n fi wí pé tí wọ́n ń gbé tí wọ́n hàmàlà lọ wọ́n ṣe kí là ń kó rẹ̀ tẹ̀bíkù ẹ̀ wọ́n ń gbé àdíìsì yẹn lọ lè bá òkú wọ́n fi ń tọ̀ bákọ̀ wípé a gbọ́dọ̀ jòkó òkú a sì gbọ́dọ̀ ṣàdúrà fókù a gbọ́dọ̀ kójọ àdìsí wọn náà ẹyọkan wọn náà ni ẹyọkan wọn náà wọn pè é wípé anabi ni man ahdasa fi amurina hadha ma laysa minhu fahuwa raddu ìtumọ̀ ẹni ó bá dá nǹkan tuntun kan tó ṣe nǹkan tuntun tó ṣe nǹkan tuntun nínú ẹ̀sìn wa yìí ó ti bá wọn fahuwa raddu á dá padà fún nígbà lọ́wọ́ ẹ̀ ànábì ọ̀sọ́ wípé yóò jìyà kò ní wàhùwà mal'un fa huwa raddu á dá padà wípé eléyìí ò sínú ẹ̀sìn wa ẹni ó dá padà pé ẹ̀dùn fún padà ayé bẹ̀ kọ́. naam wọ́n á pé àdìsí kan wípé fa inna sharral umur muhdathatuha èyí tó burú jù nínú nǹkan ọ̀rọ̀ àbí nǹkan òun ní ti abadalẹ̀ tànàbí òsì kúlù muhdasatin bid'a ó rí pé kúlù nílò gbogbo àdádálẹ̀ bídíà ni wọ́n pè àti muhdasa àti bídíà nǹkan náà ni èwo tó ní kúlù muhdasatin bid'a muhdasatu àti bídíà ìmọ̀ọ́nà kan náà ni. kankan náà ni kílẹ̀ tó ń pín sí. lọ́la tó ń pín wa kullu bid'atin dalalah gbogbo ntọ́bajá àdádálẹ̀ ànú ni wa kullu dalalatin finnar gbogbo ànú sí ni inú náà ni àdìsí yẹn àdìsù dọ̀ọ́ìfù ni wàláwù kánà fi kutubi siha tọ́ra àdìsí tẹ́ ẹ bá ti mú wa tẹ́yìn náà bá ti rí wípé kò la yattafiqu ma'al aql tí ó bá ti bá làákà yìí lọ. gbogbo tíra tó lálàáfíà tó bá lè gbogbo bí ọba wù ú lè ti wà tí ó bá ti bá làákà yìí lọ ẹ sọnù. kí ni ó jẹ́ asọ́nù kọ́sìm òun ni wípé ìgbà tí bídà tó bá di dọ̀lálà tí gbogbo kúlù nífa kúlù bídíà gbogbo ẹ̀ tí ọ̀sẹ̀ kù kan. tí wọn ò sì yanjú kúlù. tí wọn yanjú kúlù ni. wọn jẹ aláìsí ẹ. tí gbogbo dọ̀lára wa di. inú ná. àná ok. inú àwọn anábì Ọlọ́run. aleyhimu salatu wa salam. inú àwọn anábì Ọlọ́run. èyí tó lo kẹlma dọ̀làl fúnra rẹ̀ mẹ́mẹ́ inú àwọn anábì Ọlọ́run. salatu wa salam. ma lọ bẹ̀ wọn kọ́ máa wá èyí wọn ṣe kẹlima dọ̀láàlù tó lò fún rẹ ni ó ti máa yẹ pé inú bídíà inú dọ̀láàlù tó wọn náà wà àwọn iná ni ó padà lọ lè ndc ó padà lọ lè jẹ ẹni hizan lafi dalalin mubin so èyí wọn dúró báwọn nínú ẹ òun ni wípé tábà ní kullu bídíà gbogbo bídíà dọ̀láàlà ànú ní jẹ àdìsí tó kàún tó fi mú jáde pé kúlù bídíà dọ̀lálà ni àdìsí tó kàún kíkó àdìsí òun jọ tó fi dọ́dọ̀ tiwa bídíà ni. bídíà lòun gan. àdìsí tó gbé lọ́wọ́ òun gan bídíà ló gbé lọ́wọ́. akaramakumullah. kí ló fi jẹ́ bídíà kọ́dà bídíà tiẹ̀ tún lágbára ju eléyìí táwọn wí lọ sẹ́mi pa aláǹnábì ọ̀dá sọ̀rọ̀ kásádùn òkú àyè bẹ̀ kọ́ ni ànábì wa dá sọ̀rọ̀ àdìsí yẹn pé la taktubu anni shay'an ghayra al-Qur'an ànábì ni ẹ gbọ́dọ̀ kọ́ nǹkankan nípa mi alukurani nìkan ni ẹ̀kọ́ lẹ̀ wa man kataba ufaliyamahu ẹni bá ti kọ ọ̀rọ̀ mi lẹ̀ abọ́kọ̀ nǹkankan nípa mi lẹ̀ ẹ lè parẹ́ o àwọn sábẹ́ òsì parẹ́. Masha Allah. ẹ̀gbọ́n anabi ni wọ́n máa kọ̀ nǹkan lẹ̀ nípa àwọn ẹni bá yìí ti kọ́ lẹ̀ ẹ parẹ́ o wọn wá parẹ́ wọn kọ́ lẹ̀ wọn á kọ́ lẹ̀ wọn ìdọ́dọ̀ tí wọ́n ń jásí wípé ńgbò ti lè sọ wípé ẹ má sí
o tiye ba anahayu o tiye ba yaktadi at-tahrim so ẹ má ṣe rárá ẹ bá kọ́ lẹ̀ ẹni ọba ti wá kọ́ lẹ̀ kọlọ̀ parẹ́ o wọn wá parẹ́ inú àdìsí ọ̀hún tó ní ẹ má kọ́ lẹ̀ ni wọ́n ti mú jáde wípé kullu bídí àdọ̀lára ìdá fahadízuka bídà. ìwọ náà hamilul bídà ẹni tó àwọn tí wọ́n kó jọ almubtadi'un àwọn yìí àwọn àtiwọ́ tó gbé lọ. èyí wọn jẹ́ ọ̀kan so ti gẹ́tì bẹ́yẹn jamu al-Qur'an lugha al-Qur'an jamu rẹ̀ bidan àdádálẹ̀ ni tọ́ra nabi kókó jọ láyé Abubakiri radiyallahu ta'ala anhu ina ni wa